ìbọn lè wà bẹ́ẹ̀ bọ̀ kọ́ má ṣù ẹ̀ kẹ́ bá lè feel wípé kò sí under duress obìnrin yìí wà under duress and gbogbo nǹkan tó ń sọ ń bíbáyìí nǹkan tó fẹ́ kó sọ ló sọ bí mo ṣe sọ fún yín àwọn pípọ̀ yìí ń wò yín they are looking at you they are seeing you they are hearing you they know your plan they must have heard and seen that they must have heard that government sọ pé àwọn ò ní negotiate àwọn èèyàn dẹ̀ sọ pé kí government má negotiate no ṣe result sí wípé kó fa àwọn èèyàn wọn lẹ̀ they know wípé government ò ní release criminals. mo fẹ́ sáré gbé wa padà lọ sínú tó ti ṣẹlẹ̀ orílẹ̀-èdè nàìjíríà yìí rí fún bí ọdún bíi mélòó sẹ́yìn níbi tí Shekau tó jẹ́ ọ̀gá àwọn boko haram náà ti request fún the same exact thing so tí a bá ti wá gbọ́ àwa káyà lùkùránì àti hadith àti tefsir tó fi ẹsẹ̀ nǹkan yẹn rinlẹ̀ fún wa ẹ jẹ́ ká gbọ́. Buhari mutanen Chibok har yanzu da sauran bring back our girls. We don't back your girls. If you want your girls, bring back our young. Bring back our young. Inú mi dùn pé gbogbo wa ni afarabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí Shekau sọ nínú fídíò yẹn. Now, mò ń sọ fún wa wípé ewu ńlá ó ti wọ ilẹ̀ Yorùbá. Ewu ńlá ó ti wọ ilẹ̀ Yorùbá. Àṣírí ńlá leléyìí o. Àǹtí Yinka Tnt wọ́n jáde lórí fídíò tí àwọn bandit ní kí principal kó fi sọ̀rọ̀ ní àná láti bá ìjọba sọ̀rọ̀. Bákan náà evangelist Noah àwọn náà jáde lórí fídíò yìí o. Wọ́n ti wá ta gbogbo ọmọ Nàìjíríà lólobó báyìí o. Ẹ wá gbọ́ àwọn àṣírí tí àǹtí Yinka Tnt tí wọ́n sọ àti tí evangelist Noah tí wọ́n sọ. Kò ṣe má gbọ́ kò ṣe má wò ní fídíò yìí ṣùgbọ́n ẹ má jẹ́ kó wà limited sí àdúgbò wa nìkan ẹ bá mi share ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó lọ viral torí pé nǹkan tó kan gbogbo wa ni o nǹkan tó kan gbogbo wa ni nítorí náà ẹ bá mi share mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá mi pín káàkiri ẹ jẹ́ kó kálé kó ká kó lọ kiri ó kan gbogbo wa o ó kan gbogbo wa tá bá wá wo fídíò yìí tán ohun tẹ́yìn náà bá rí sí ẹ jẹ́ á pàdé ní comment section ẹ ṣe yóò dára fún wa ó yá. Ẹ dákun lórí ọ̀rọ̀ wa náà ni mo tún wá sí òní ló di ọjọ́ 24 tá a ti wà níbí ṣùgbọ́n tí wọ́n fi hàn wá ní orí social media ni pé wọ́n níjọba sọ wípé kí wọ́n máa ṣe ṣàríà lọ ní Nàìjíríà kí wọ́n fún àwọn ní mọ́tò Hilux kí wọ́n fún àwọn ní 1 billion naira kí wọ́n sì release àwọn èèyàn àwọn làwọn tó fi wálẹ̀ irọ́ ni kò sóòótọ́ níbẹ̀ o. Wọ́n kàn fẹ́ sọ ọ̀rọ̀ yìí di ní ńlá fún wa ni wọ́n fẹ́ fẹ̀mí wa ta wọ́n gé ni o. Ẹ dákun ẹ ṣàánú wa ẹ bá wa jẹ́ kí gbogbo èèyàn mọ̀ ohun kan ṣoṣo tí wọ́n béèrè fún òun náà ni kí wọ́n fi àwọn èèyàn wọn kan sílẹ̀. Wọn ò béèrè owó lọ́wọ́ wọn wọn ò béèrè mọ́tò lọ́wọ́ wọn wọn ò béèrè ìbọn lọ́wọ́ wọn wọn ò béèrè ṣàríà lọ́wọ́ wọn látijọ́ tá a ti débì wọn sọ pé dandandandan ká mọ̀ kí òun níbì wọ́n fi wá sílẹ̀ jẹ́jẹ́ wa ni ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n sọ̀rọ̀ yìí di ńlá mọ́ wa lọ́wọ́ ẹ má jẹ́ kí wọ́n bà tiwa jẹ́ ẹ dákun ẹ̀mí wa ó wà lórí okùn ni ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá wa jẹ́ kí gbogbo àwọn tó yẹ ó gbọ́ ohun kan ṣoṣo náà ni wọ́n béèrè fún the release of their people they have not asked for any other thing wọ́n béèrè any other thing ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n tún yírọ̀ ìmọ̀ wa lẹ́sẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ dákun ẹ jọ̀ọ́. Ẹ kú dédé wòye ẹ̀yin olólùfẹ́ Yinka Tnt ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín. Tẹ́ bá wo update tí mo ṣe nípa iṣẹ́ tí mo ń ṣe lánàá iṣẹ́ tèmi gangan pé a máa ṣe show àwọn èèyàn kọ sábẹ́ update yẹn pé no Aunty Yinka please let's continue with our children's show until tá bá get to the bottom of it. So don't that make sense in me? Èmi náà kọ́ ni kí n size ẹ̀ up náà ni bóyá kí n wo báwọn èèyàn ṣe máa react sí. But however, I'll continue with my show on TikTok. But for Facebook now, I'll just use it to honor those children. Mo fẹ́ sọ̀rọ̀ nípa kìíní and I'm entitled to my opinion. Nǹkan tí mo fẹ́ sọ nípa ẹ̀ ni wípé I don't think it's wise and I am not going to believe the bandit over government. I think this bandit won't play mind game, maybe by. And they are really trying to distract people, láti buy time. I feel this is the time, tẹ́ pé
ó yẹ kí government really intensify effort wọn, because mo ò ní sọ pé ó yẹ kán ṣiṣẹ́ torí mo mọ̀ pé wọ́n ti ń ṣiṣẹ́. Nǹkan táwọn people yìí ń ṣe, wọ́n try láti buy time bí a kàn fi kó àwọn people yẹn further láti get láti shield ara wọn or láti kúrò ní area tí wọ́n wà yẹn. Nítorí the fact that the gun is not conspicuously pointing at that woman here in this video does not mean wípé wọ́n point gun sí orí ẹ̀. Ẹ rántí pé the other one tán ṣe àárín ẹnu ìbọn, bọ̀ nítorí wípé nǹkan tó fẹ́ kóbìnrin yìí wá sọ, gbogbo nǹkan tó ń sọ ẹ̀ wọ́n stage ẹ̀ ní nǹkan tó fẹ́ kó sọ ló wá sọ ẹ̀. Ìbọn lè wà bẹ́ẹ̀ bọ̀ kọ́ má ṣu ẹ̀kẹ́ bá lè feel wípé kò sí under duress. Obìnrin yìí wà under duress and gbogbo nǹkan tó ń sọ ń bì báyìí nǹkan tó fẹ́ kó sọ ló sọ. Bí mo ṣe sọ fún yín, àwọn people yìí ń wò yín. They are looking at you, they are seeing you, they are hearing you, they know your plan. They must have heard and seen that they must have heard that government sọ pé àwọn ò ní negotiate. Àwọn èèyàn dẹ̀ sọ pé kí government má negotiate. No ṣe result sí wípé kó fa àwọn èèyàn wọn lẹ̀. They know wípé government ò ní release criminals because wọ́n ti rí lórí Facebook. Gbogbo nǹkan tẹ́ post àwọn èèyàn wọn tẹ́ mú bẹ́ ṣe pa wọ́n, bẹ́ ṣe lù wọ́n, bẹ́ ṣe torture wọn, wọ́n mọ̀ pé ikú ló tọ́ sí àwọn gan kọ ikú. Pé kán fa àwọn ọmọ wọn yẹn lẹ̀, wọ́n fi ń buy time láti kó àwọn people further ni, láti kó wọn lọ, láti fi shield ara wọn lọ, láti distract, láti buy time, láti play mind game. Bọ̀ pé bí wọn ò béèrè 1 billion. Ẹ bá rántí pé ńgbà téèyàn kan dárúkọ pé wọ́n máa dá òun ò máì kan dá 1 billion. Ẹ rí pé ńgbà tó máa gbé nǹkan jáde wọ́n á ti rò pé tí individual bá lè contribute, government should be able to pay 1 billion. Wọ́n gbé 1 billion jáde. Ńgbà tán tó rí pé gbogbo yín ń fight over Sharia law, government dìbèrè pé àwọn ò lè negotiate, wọ́n gbé jáde pé wọn ò dárúkọ Sharia, wọn ò dárúkọ owó, wọn ò dárúkọ kíní kan. Bandit wo tó kó ọmọ sínú igbó ló wá ń request wípé òun fẹ́ bá government sọ̀rọ̀ tí ò ní dárúkọ gbogbo nǹkan tí government sọ pé wọ́n béèrè. These people won't buy time, won't play mind game just to take those people kó wọn further lọ sínú igbó tẹ́ ẹ̀ fi ní rí wọn. This is the time tó yẹ pé ó yẹ kí government really strike gan, because àwọn people yẹn mọ̀ ẹ̀rù ti ń ba àwọn gan. Wọ́n mọ̀ pé kí government tó lè dúró lórí ẹsẹ̀ àwọn pé àwọn ò negotiate. Bóyá in the past àwọn victim wọn, àwọn governors nǹkan kan máa negotiate, nǹkan tó lè sọ pé wọ́n negotiate, wọ́n ti mọ̀ wípé wọ́n máa come after them. Wọ́n mọ̀ pé government máa come after them. Gbogbo nǹkan tó ń ṣe wọ́n fi kó àwọn people yẹn lọ ní jìnnà ni. Wọ́n mọ̀ pé government máa come after them and they know that government is working. Wọ́n mọ̀ wọ́n ṣe wò pé táwọn bá pé káwọn lo kinní yẹn just to buy time. Wọ́n buy time ni, wọ́n lo ọpọlọ ni. So it takes ẹni tó ní kinní láti mọ̀ pé kó má believe bandit over government. Honestly, nǹkan tó fẹ́ kóbìnrin sọ ló sọ yìí. Tẹ́ bá dẹ̀ rí obìnrin, ẹ fẹ́ sọ fún mi pé ẹ rí ẹ̀rù lára ẹ̀, ẹ rí coercion lára ẹ̀. Ẹ lè má rí ìbọn níbi bọ̀kọ̀ mí pé kò sí ìbọn lẹ́yìn orí ẹ̀, torí pé àwọn náà mọ̀ pé àwọn gbọ́dọ̀ gbé ìbọn sẹ́yìn orí ẹ̀, pé àwọn èèyàn máa mọ̀ pé nǹkan tó fẹ́ kó sọ wọn ò dẹ̀ fẹ́ kó rí bẹ́ẹ̀. So I'm just urging the government at this point, kí wọ́n jọ, tá bá pẹ́ lórí mi kí mi èṣìṣẹ́ á máa kùnyàn. Tá bá fọdún 10 pinlẹ̀ wèrè, ìgbà wo la fẹ́ sinwin? I do really appreciate wípé government pé wọ́n ń ṣiṣẹ́, but please, this signal you are seeing, what this woman is saying, and nǹkan tẹ́ ẹ̀ ń rí, signal ló send sí yín o, message ló send sí yín o. And I think one of the messages tó send sí yín ni pé
àwọn people yẹn number one they are paranoid now ẹ̀rù tí ń bà wọ́n because government refuse to negotiate. Number two wọ́n try láti lo àwọn obìnrin àwọn people yẹn as shield because wọ́n dẹ̀ ń play mind game pé láti lọ kúrò ní ibi tí wọ́n wà tẹ́lẹ̀ ṣebí ibì kan ó ṣáà ní bí wọ́n ṣe ń bó ṣe mo mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì àti try láti track wọn pẹ̀lú gbogbo videos ìtàn ṣe ọlọ́run àtúbọ̀ kún yín lọ́wọ́ ọlọ́run àtúbọ̀ rọ̀ yín lọ́wọ́ ẹ̀yin ìjọba láti ṣe pẹ̀lú nǹkan táwọn pípọ̀ yìí ṣe gbangba ló fi wọ́n pé you are not relaxing torí ẹ̀rù tí ń bà wọ́n gbogbo ètò obìnrin sàn bí nǹkan tó fẹ́ kó ṣe ló ṣe honestly nǹkan tó fẹ́ kó ṣe ló ṣe ẹ bá dẹ̀ study body language ẹ dáadáa ẹ mọ̀ pé nǹkan kan wà lẹ́yìn behind the curtain that we are not seeing so ẹ̀yin ìjọba wa ọlọ́run àtúbọ̀ pọ́n yín lọ́wọ́ o ẹjọ́ ẹ má jáfara léwu torí ìtọ́ ń ṣe signal message náà fi sẹ́yìn. màmá tí ó jẹ́ principal school ní Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti jí àwọn èèyàn gbé òun la rí tí wọ́n sọ̀rọ̀ nínú fídíò tí a gbọ́ tán láìpẹ́ yìí wípé àwọn tó gbé àwọn wọ́n sọ wípé àwọn ò sọ pé àwọn fẹ́ gba owó tàbí lọ́ọ̀sì o tàbí nǹkan gun o wípé n táwọn fẹ́ gbà ní àwọn jihadist ẹgbẹ́ àwọn èèyàn àwọn tí wọ́n gbé tí wọ́n ti arrest òun ni wọ́n fẹ́ jẹ́ kí wọ́n release. ok mo fẹ́ sáré gbé wa padà lọ sínú tó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí rí fún bí ọdún bíi mélòó sẹ́yìn níbi tí Shekau tó jẹ́ ọ̀gá àwọn Boko Haram náà ti request fún the same exact thing so tí a bá ti wá gbọ́ àwa káyà lùkùránì àti hadith àti tefsir tó fi ẹsẹ̀ nǹkan yẹn rinlẹ̀ fún wa ẹ jẹ́ ká gbọ́. Buhari mutanen Chibok har yanzu da saura har yanzu da sauran bring back our girls. We don't back your girls. If you want your girls, bring back our young ones. Bring back our young ones. Inú mi dùn pé gbogbo wa ni afarabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí Shekau sọ nínú fídíò yẹn. Now, mò ń sọ fún wa wípé ewu ńlá ó ti wọ ilẹ̀ Yorùbá. Ní ọdún bíi mẹ́ta sẹ́yìn tí mò ń pariwo tọ̀tọ̀ntàn tí mò ń tú àwọn àṣírí tí ń bẹ́nu Kùránì tefsir àti hadith àti àwọn sírọ̀ àwọn kan ní irọ́ ni ó ń bà sílámù jẹ́ wọ́n ń sọ fún wa wípé gbogbo tẹ̀ ń rí tó ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì yẹn gangan ní ìsìlámù tán practice nígbà yá ànábì o tí mo sì mẹ́rìí wá. Ǹjẹ́ mọ̀ pé àwọn tí wọ́n gbé àwọn ẹni tí wọ́n sọ wípé kí wọ́n dá àwọn èèyàn wọn tán ti arrest kí wọ́n dá a padà ǹjẹ́ mọ̀ pé tán ń ṣe ó wà according pẹ̀lú Quran tefsir àti hadith. Tẹ́ ẹ bá lọ wọnú Quran chapter 47 verse 4 ó ní nígbà tẹ́ bá pàdé àwọn aláìgbàgbọ́ ẹ máa bẹ́ wọn lọ́rùn so títí ìgbà tẹ́ fi máa pa wọn dáadáa lẹ́yìn náà ẹ wá mú wọn àwọn tẹ́ lè mú ẹ mú wọn ẹ séde mọ́ wọn àwọn aláìgbàgbọ́ ni o kí ẹ sì kí ẹ dè wọ́n dáadáa ó ní ẹ lè wá tú wọn sílẹ̀ lọ́fẹ̀ẹ́ àbí kẹ́ gbowó. Kí ni ìjàlá lẹ́ni wá sọ lórí wípé wọ́n lè tú wọn sílẹ̀ lọ́fẹ̀ẹ́ àbí kán gbowó yẹn tá à ń pè ní ransom wọ́n ní ó lè jẹ́ owó lẹ́ máa lò àbí kó jẹ́ pé ìgbà tí ẹ fi ń bá wọn aláìgbàgbọ́ jà tí wọ́n bá múnú yín wíyẹn ìgbà tó fi ń bá àwọn aláìgbàgbọ́ jà sí pé àwọn sójà wa wọ́n múnú wọn àbí àwọn ọmọ ilẹ̀ wa àbáwọn tó jẹ́ aláìgbàgbọ́ náà múnú àwọn tó jẹ́ jihadist tó fẹ́ fi Islam rinlẹ̀ yẹn tí wọ́n múnú wọn tí ìjà tó ń bá aláìgbàgbọ́ jà yẹn bá ti lọlẹ̀ tó bá fẹ́ ṣe ransom kí mùsùlùmí lo àwọn tí wọ́n jí gbé nínú àwọn èèyàn tán jẹ́ aláìgbàgbọ́ kí wọ́n lò wọ́n láti fi ransom àwọn brothers wọn tó jẹ́ jihadist tó wà lọ́wọ́ ẹni tí àwọn ìjọba wa bá arrest àbí táwọn ọmọ ogun aláìgbàgbọ́ náà bá arrest. So tẹ́ bá wọn nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ẹ rí wípé nǹkan yẹn náà làwọn people in practice wọ́n fẹ́ fi àwọn èèyàn wa tí wọ́n jí gbé wọ́n fẹ́ fi wọ́n ṣe ransom fún àwọn èèyàn wọn tí ìjọba wa arrest. Àdìsí kan dẹ̀ ń bẹ nínú àdìsí bulug alimaram ó ní Imran bunu Hussein
narrated that the prophet exchanged 2 Muslim men from captivity for one polytheist. So wọ́n ní Muhammadu ó fi mùsùlùmí méjì, ó fi aláìgbàgbọ́ kan, ó fi ra mùsùlùmí méjì padà. So wọ́n mú aláìgbàgbọ́ kan, àwọn tí wọ́n já aláìgbàgbọ́ náà mú àwọn mùsùlùmí kalẹ̀. So wọ́n wá sọ wípé Muhammadu release àwọn mùsùlùmí, ó release aláìgbàgbọ́ kan yẹn, wọ́n wá dá àwọn mùsùlùmí tiẹ̀ padà fún náà. Ẹ rí i pé nǹkan yẹn ni wọ́n lò. Àwọn tó ń ṣe kínní jihadist ni wọ́n, Islam ni wọ́n ń ṣe, ẹ̀sìn Islam ni wọ́n ń tẹ̀lé, nǹkan tí ìwé Islam kọ́ wọn òun ni wọ́n follow. Ẹ̀yin èèyàn wa à ń sòótọ́ fún yín, ẹ̀rọ pa ń parọ́. Abẹ́ Ọlọ́run nínú àánú ẹ̀ kí aburú wọ́n ń gbé káàkiri yìí kó mọ̀ kárí ilẹ̀ wa yìí, kó sì má rí ilẹ̀ wa gbà mọ́ wa lọ́wọ́.